ṣebí nítorí ògo ni o, nítorí ògo ni. ọmọ Yorùbá mo tún ti dé o, gbogbo ọmọ Yorùbá mo tún ti dé, gbogbo àwa ọmọlẹ́yìn Kristi mo ti kalẹ̀ sọ́dọ̀ yín, ọ̀dọ̀ yín gan mọ́ màá kalẹ̀ sí lónìí, ọ̀dọ̀ yẹn ọmọlẹ́yìn Kristi, àwọn ọmọlẹ́yìn Kristi tá a pera wa lónígbàgbọ́ tòótọ́, ṣé lóòótọ́ la jí ọmọlẹ́yìn Kristi? máa bira rẹ pé ṣé tòótọ́ ọmọlẹ́yìn Kristi ni ẹ́? ṣé lóòótọ́ ló jẹ́ onígbàgbọ́ tòótọ́? ṣé lótìtọ́ àti lódodo? ọmọ Yorùbá, àwọn ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ á ronú, ẹ ronú yín wò. mo sọ nípa òkú sísin, ọ̀pọ̀lọpọ̀ ní bú mi, ẹlòmíì ó yìn wá fún ọ̀rọ̀ Ọlọ́run tó jábọ́, ẹ má jà kọ́ pé sí ọpọlọ, mi ò fi wá owó, ẹ bá wù yín ẹ tún bú mi, ẹ má yìn mí rárá, ẹ sáàtì ẹ bú mi, ẹ bú mi, ẹ padà mọ̀ iná burúkú ò ní jó yín, iná ọmọ ò ní jó yín, ẹ bú mi, iná ọmọ ò ní jó ẹ, ìwọ bú mi pé ohun tí mo tún sọ yóò tún dá. òkú sísìn, ayẹyẹ òkú sísìn ni mò ń tọ́ka sí. There are difference between ayẹyẹ òkú sísìn àti gbẹ́gbẹ́yà bá a ṣe ń sin òkú sínú sàárè. bá a ṣe ń sin òkú bá a ṣe ń gbòkú sínú sàárè kan ni mò ń sọ o. mò ń sọ nípa ayẹyẹ òkú. ìyẹn ni túmọ̀ òkú sísìn tí mò ń sọ. ayẹyẹ òkú ni mò ń sọ̀rọ̀ lé lórí fún yín. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n yáwó lọ́wọ́ abálágbá bá ẹni sọ̀rọ̀ ló sọ yẹn ò ní làákàyè. wàláì iná ọmọ ò ní ju ẹ wọ́n bú mi. ẹ jẹ́ wò ó Àdùkẹ́ Gold, onígbàgbọ́, àwọn ọmọlẹ́yìn Kristi, àwa èèyàn abìdíyàn ẹ̀yà Àdùkẹ́ Gold ó kú. Àdùkẹ́ Gold ọ̀tẹ́rìgbàsọ ọmọ 34 years sọ bẹ lọ́hùn rú ẹ̀ pé kó ṣẹlẹ̀ sàkání rẹ̀. máa bú mi, ìwọ máa bú mi. sọ bẹ lọ́hùn kò ní ọmọ 34 years of age. kódà kó má jẹjẹ kó jẹ kó má kọrin kó má ọ̀sàjẹ 34 years of age. sọ bẹ lọ́hùn ẹ̀ kí náà mo du ẹ. sọ bẹ lọ́hùn ẹ̀. Àdùkẹ́ Gold ó kú. mo sọ fún yín wípé èèyàn tó kú bọ́dì yẹn ẹ̀mí ti kúrò lára ẹ̀. àwa ń wo bọ́dì yẹn lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń wo Àdùkẹ́ Gold nílẹ̀. ohun tó ń ṣẹlẹ̀ sí bọ́dì yẹn lọ́wọ́lọ́wọ́ kò sí ẹ̀dá kan tó lè sọ àfọlọ́hun. ẹ kóòtù mi, ẹ tún máa bú mi. kò sí ẹ̀dá kan tó lè sọ ohun tí ń ṣẹlẹ̀ sí bọ́dì yẹn lọ́wọ́ àfi Ọlọ́run nìkan ló lè sọ. ọyẹ ẹ sọ fún mi, ṣé nísìnyí Àdùkẹ́ Gold tó kú yọ kejì ọyẹ kó ti sin ọmọ yẹn kó ti filẹ̀ bú ọmọ yẹn láṣìírí, tí ó bá tiẹ̀ lọ sinmi kó ti sinmi. ẹ kọ́kọ́ jẹ́ àti sọ ní human feelings. kọ́kọ́ wo ìgbà tí Àdùkẹ́ Gold ti ń lọ́nu tíátà láti lọ sọpẹ́sọ̀n fún, tó bá wà nú ẹ̀mí pẹ̀lú mi, ìwọ jura rẹ sínú ẹ̀mí kó tẹ̀lé ohun mo sọ ẹ̀fọn tí mo sọ fún ẹ̀yìn tẹ̀lé lọ. ẹ̀kọ́ lóko tẹ́nìkan ò lórí, àti ẹni tó sunkún tẹ́nìkan ò sùn rí, ó jìyà tẹ́nìkan ò jẹ rí, tó gbàwẹ̀ tẹ́nìkan ò parí o, ó yẹ kó lóko tẹ́nìkan ò lórí. ṣebí nítorí ògo ni o, nítorí ògo ni.
tó bá padà dé ohun tó bá resort sí lọ sọ́ndà comment section mi sọ síbẹ̀ fún mi ohun tó bá rí mú bọ̀ kó sọ síbẹ̀ ṣẹ́ẹ̀tìrì bọ́mọ ẹ ṣe wọ tíátà kọ̀mọ̀ pé òun ò ní jáde mọ́ láàyè jura rẹ̀ sípò rẹ̀ kọ̀ wá wò yí pé ìgbà tí wọ́n dúró ẹ̀ ṣẹlẹ̀ wá wo ohun tó ń ṣe lẹ́yìn rẹ̀ sọ fún mi tó fi yẹn lẹ̀ ní ọmọbìnrin yìí ń sọ fún wa ó ní nígbà kan ó níyàwó ti kú nígbà tó wọ lọ́mọ ọdún mẹ́rin àbí nǹkan ó lóun ò rí anybody òun ọ̀rẹ́ nìkan kan kábíyèsí ọlọ́run ó lù máa lọ sọ́jà òun máa lọ tọrọ orí ẹja bóun fẹ́ fún ajá òun láì mọ̀ wípé òun gan lòun ń jẹ orí ẹja yẹn ọ̀ya ó ní orí ẹja òun ó fún ajá òun